lórí ọ̀rọ̀ ikú Mohbad ọ̀dọ́mọdé ọmọ olórin eléyìí tí ó kú tí gbogbo aráàlú ń wá ọ̀nà awuyewuye láti mọ ẹni tó pa á tí wọ́n ń ṣe ìwádìí lórí ẹ̀. ọ̀nà tí a lè gbà tí aráàlú lè gbà láti mọ ẹni tó pa Mohbad rèé. ọ̀nà wo? bí a bá tọ ọ̀nà tó yẹ, bí a bá tọ ọ̀nà eléyìí tí mo fẹ́ sọ yìí, gbogbo ẹni tó pa Mohbad pátá ló máa jẹ́wọ́, fúnra wọn náà máa wá jẹ́wọ́, wọ́n á máa kà bòròbòrò ni. ṣùgbọ́n a ò sọ wípé ọ̀nà tí wọ́n gbé gbà, a ò sọ pé kì í sọ̀nà tó yẹ kí wọ́n gbà o. ní ìlànà ti ìgbàlódé, ní ìlànà ti olóyìnbó, òun ni wọ́n gbèrìn yìí. bí a bá gbèrìn ọ̀nà tó yẹ ká gbèrìn, kódà gbogbo àwọn tó pa pátá ló máa wá jẹ́wọ́, wọ́n á kà bòròbòrò báyìí ni. ọ̀nà wo ni wọ́n máa gbèrìn? ẹ kú déédéé wòye gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáńlá ayé. ẹ káàbọ̀ ìkànnì Atẹnuwíjọ́ TV, ìkànnì Atẹnuwíjọ́ lẹ̀ ń wò níbi tí ẹ ti máa ń gbádùn wa lóòrèkóòrè. ẹ wò ó, ṣé ẹ fẹ́ mẹni tó pa Mohbad? bí a bá ṣe tán láti mẹni tó pa Mohbad, ìlànà tí a máa tọ̀ ni wípé, síwájú kí n tó sọ ọ̀nà tá a máa tọ̀ yẹn, n tó lè ṣẹlẹ̀ pẹ̀lú ìlànà tí wọ́n ń tọ̀ yìí, ìyẹn ni autopsy tí wọ́n lọ ṣe yìí, ohun tó lè ṣẹlẹ̀ lílé yìí, ohun tó máa ṣẹlẹ̀ rí. ó ṣeé ṣe kí wọ́n mọ àwọn tó pa á. afurasí lásán ni wọ́n, they are just suspect, bí àwọn ọlọ́pàá ti máa ń sọ. wọ́n máa fura sí wọn ni, kì í sì pé wọ́n máa rí wọn gbámú báyìí. wọ́n kàn máa fura sí wọn ni. ó sì ṣeé ṣe kí àwọn pípù yìí àbí àwọn tí wọ́n rò pé wọ́n pa yìí kí wọ́n lọ gba lọ́ọ̀yà. tó bá gba lọ́ọ̀yà, ó ṣeé ṣe kí wọ́n padà win case yẹn wípé àwọn kọ́ ni àwọn pa á. níbi tó bá ti ń gbé ẹjọ́ yílẹ̀ gbogbo ẹ̀yin wa náà la mọ ọ̀rọ̀ bí ìlú ṣe rí. ṣùgbọ́n sáà fẹ́ mẹni tó pa á? kò le. bí a bá fẹ́ mẹni tó pa á, ẹ jẹ́ ká tọ ìlànà Yorùbá. ìlànà Yorùbá ni ẹ jẹ́ ká lò láti mẹni tó pa á. láyé àwọn bàbá wa láyé àtijọ́, ẹ wo àwọn agbára kan wà tó jẹ́ wípé bí wọ́n bá lò láàrin wákàtí mẹ́rìnlélógún, gbogbo àwọn tó pa pátápátá, gbogbo wọn náà máa wá kà bòròbòrò wípé báwo ilé àwọn ṣe pa báyìí. kódà kó má jẹ́ pé àwọn ni wọ́n pa, òun fúnra ẹ̀ máa sọ ẹni tó pa, tí a bá lo ìlànà Yorùbá. gbogbo àwọn ìlànà tí a lè lò ó pọ̀ lóríṣiríṣi, ṣùgbọ́n láti mọ àwọn tó pa gangan báyìí, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ ọ̀nà tí a lè gbà ná. ìlànà tí a lè gbà láti mọ àwọn tó pa á, ó ní wípé ẹ súnmọ́ àwọn àgbàlagbà. ẹ súnmọ́ àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá. wọ́n ó mọ ọ̀nà tí wọ́n ó gbà láti wá ẹni tó pa á, láti mọ ẹni tó pa á. àkọ́kọ́, bí ẹ bá lọ fi ẹjọ́ àwọn tó pa á, bí ẹ bá lọ fi sun Ṣàngó Olúkòso àyànná, èmi ò sọ pé ká ẹ lọ ṣe òrìṣà o, mi ò sọ pé ẹ ṣe òrìṣà. mùsùlùmí kìrìsìtẹ́nì, mi ò ní ká lọ ṣe òrìṣà, torí ìwádìí tó ń lọ lọ́wọ́ ló jẹ́ kémi ó sọ bẹ́ẹ̀. ẹ wò ó, Ọlọ́run ọba gbọ́, torí pé a fẹ́ mọ̀dí tó pa á ló jẹ́ kémi sọ léyìí. èmi ò sọ pé kẹ́ni tó ń kírun ọ máa lọ bọ Ṣàngó, mi ò dẹ̀ sọ pé kí ẹni tí ó ń lọ sí ṣọ́ọ̀ṣì ọ máa lọ sí ilé oníṣàngó. ṣùgbọ́n bí ẹ bá fẹ́ mẹni tó pa Mohbad, ọ̀nà pọ̀ tí màá sọ. ọ̀nà àkọ́kọ́ ni pé ẹ lọ rí Ṣàngó. ẹ̀yin ẹ kàn sọ fún un báyìí, ẹ lọ kàn mú orógbó kan àti ẹ bábá dé wọn á ṣàlàyé fún yín. ẹ kàn rọra fún un báyìí pé ẹ wo ẹni tó pa Mohbad a fẹ́ mọ̀. ẹ wo bí ṣe rí aláǹgbá tó gùn gírí níbi tí wọ́n ti ń gbèrò ẹ̀,
yóò pa ohun tèmi mọ̀ dájú ni dájúdájú Ọlọ́run ń ṣiṣẹ́ Ọlọ́run fààyè sílẹ̀ fún wa láti dúró dè ìdájọ́ Ọlọ́run ti mẹni tó pa Ọlọ́run sì ti mẹjọ́ tó máa dá fún wọn ṣùgbọ́n ní àrídájú àwa fẹ́ mẹni tó pa ẹ wo ìlànà tá a tọ̀ yìí a ò lè mẹni tó pa tá a bá sì mẹni tó pa a ò lè fi wọ́n ṣe anything ọ̀nà tá a lè lò tá a lè tọ̀ àkọ́kọ́ ò ní wípé ẹ lọ bẹ Ṣàngó lọ́wẹ̀ sí wọn gbogbo wọn pátá náà máa jáde láti sọ pé àwọn báyìí òun làwọn pa tán bá ti gbọ́ pé ó dà ní pé ẹ mọ nǹkan tó ń pè bẹ́ẹ̀ ẹ lọ bẹ̀ lọ́wẹ̀ àwọn onígbàgbọ́ ò ní bìlífẹ́ o mùsùlùmí kìrìsìtẹ́nì a ò ní fẹ́ fara mọ́ especially ẹni tó bá deep nínú ẹ̀sìn Islam àbí ẹ̀sìn kìrìsìtẹ́nì ṣùgbọ́n nítorí wípé a fẹ́ mẹni tó pa á ló jẹ́ mi ò sọ bẹ́ẹ̀ ẹ lọ sílé àwọn oníṣàngó ẹ kàn sọ pé MOHBAD ẹ dárúkọ ìyá ẹ àwọn tó pa á kí Ṣàngó lọ pa wọ́n ẹ fi sílẹ̀ láàrin wákàtí mẹ́rìnlélógún ó pẹ́ jù ọjọ́ 3 sí 7 gbogbo wọn pátá ní wọ́n máa tẹ̀lé MOHBAD ẹ wo ẹ bá mi share program yìí ẹ bá mi like ẹ bá mi subscribe sí láti mẹni tó pa MOHBAD ẹ bá mi subscribe sí program yìí ẹ bá mi share rẹ̀ fáwọn èèyàn a ò ní sọmọ nù a ò ní ṣòfò ọmọ orúkọ tí mi ò yí padà Àtẹnuwíjọ́ ní ìkànnì Àtẹnuwíjọ́ TV ó dìgbà ẹ wo màá tún sọ mí ẹ tún bá mi pàdé ẹni tó pa MOHBAD a máa mọ̀ ó dìgbà.